ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí náà mò ń bọ̀ wá. kí ló dé pé tí wàhálà kan bá ṣẹlẹ̀ bóyá wọ́n jí ìyàn gbé bóyá wọ́n jí ìyàn pa bóyá wàhálà kan ṣẹlẹ̀ tó wá ìṣẹ̀lẹ̀ báyìí. ẹ kọ́kọ́ gbọ́ fídíò bọ̀bọ̀ yìí kẹ́kọ́ gbọ́ nǹkan tó ń jú táwọn kókó àwọn tó wà ń di ẹ kí ló dé táwọn gbé mọ́ mùsùlùmí. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní orí ìjọba ìbílẹ̀ oríire nísìn nípínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Ògbómọ̀ṣọ́ nísìn lẹ́yìn gbogbo táwọn èèyàn ń kọ lórí ẹ̀rọ agbágbé àfi nígbà tẹ́ pé èèyàn ti fa wọ́n ti gbìmọ̀ pọ̀ wọ́n ti plan pé ìkàbá yìí yo ẹ̀jẹ̀ àṣẹ báyìí ká lè máa fi ba mùsùlùmí lórúkọ jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí àwárí ẹlẹ́sìn nìkan bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì nìkan bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan o mùsùlùmí la wá darí ẹ̀sìn pé kíníkan mùsùlùmí ni o ṣé ká sọ pé tó wá ṣẹlẹ̀ ní ìsìn ká sọ pé èròǹgbà àwọn tó gbé kalẹ̀ gan ni pé láti fi ba mùsùlùmí agbègbè yẹn lórúkọ jẹ́ àbí láti fi ba ẹ̀sìn Islam lórúkọ jẹ́ ní agbègbè yẹn ni àbí kílẹ̀ kápẹ́ ọjọ́ bẹ́ẹ̀ náà torí ní ìsìn báyìí ní ìsìn eléyìí mùsùlùmí àbí bí bóyá kò sí mùsùlùmí nínú àwọn ọmọ tí wọ́n kú. Praise God. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ máa bá wa share ẹ máa sọ pé Jesus is the only way ẹ máa share dáadáa àwọn ọmọ Ọlọ́run máa ní Jesus is the only way. Gbalagbọ́ nǹkan tí bọ̀bọ́ yẹn ń sọ lẹ́nu àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ ka news yìí kí n tó fún lésì. Wọ́n ní breakings Boko Haram plans Quranic graduation for over 100 women children abducted from Kwara families revealed. Wọ́n ní àwọn Boko Haram fẹ́ ṣe graduation fún àwọn obìnrin tó lé ní 100 tí wọ́n jí gbé àti ọmọ kékeré tí wọ́n kú wọ́n fẹ́ ṣe graduation Kùránì fún wọn. Ẹ̀dẹ̀ sọ pé kì í ṣe yìí mùsùlùmí ni wọ́n ń jí àwọn èèyàn gbé pé wọ́n fẹ́ fi ba orúkọ Islam jẹ́. Quran chapter 9 verse 5 ó ní nígbà tí àwọn oṣòwò bá lọ tán ẹ pa àwọn òṣẹbọ níbikíbi tẹ́ ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ ṣèdè mọ́ wọn kí ẹ sì lúgọ dè wọ́n ní gbogbo ààyè ìlúgọ sí tán bá sì ronúpìwàdà tí wọ́n kírun tí wọ́n yan sàká ẹ fi wọ́n sílẹ̀ dájúdájú Allah láforíjì. Kí ni wọ́n kọ́kọ́ ṣe fáwọn èèyàn wọ́n pa àwọn èèyàn wọ́n kó àwọn obìnrin wọ́n kó àwọn ọmọdé wọ́n kọ́ wọn Quran wọ́n ti ronúpìwàdà nìyẹn Allah ti dáríjì wọn. Sahih Bukhari hadith 2000 òun náà ló wà lọ́wọ́ mi o 2946 Muhammadu sọ wípé àbúrò ló gba àdìsẹ́ wa ó ní wọ́n dún láti pa òun láṣẹ láti máa bá gbogbo èèyàn jà títí wọ́n fi sọ wípé Allah ló yẹ káwọn sìn àti pé Muhammadu òjíṣẹ́ Allah ni tí wọ́n bá sì kírun tí wọ́n yan sàká ẹ máa ń wà náà jà fún wọn yàtọ̀ sí ní tó bá ṣe nínú òfin Islam. Ṣé rí pé doctrine yẹn náà làwọn Boko Haram ń gbé kiri ẹ wá ní kílé tí wọ́n ń sọ pé mùsùlùmí jẹ́yàn gbé mi kan ẹ wá darí ọkọ̀ mùsùlùmí ókè ẹ jẹ́ ká máa béèrè nǹkan kan. Láti ìgbà tí a ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó gun ẹ̀sìn ti ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dárúkọ ibi tí ẹ ti rí other religion tó lóun ṣe jihad tó ń gbébọn kiri tó lọ ń ká àwọn èèyàn mọ́lé tí wọ́n ń pa àwọn èèyàn yàtọ̀ sí Islam yàtọ̀ sáwọn mùsùlùmí ẹ dárúkọ ẹ̀sìn tó ń pariwo orúkọ nǹkan tó gbàgbọ́ tó wà bẹ́ẹ̀ sì ní dúnbú èèyàn yàtọ̀ sí Islam tó máa ní Allahu Akbar tó máa dúnbú èèyàn. Yes, ẹ̀yin èèyàn ẹnìkan mẹ́sẹ̀gì mi lórí post tí mo make lánàá nípa Imam Ògbómọ̀ṣọ́ and I state it clearly for the person wípé sometimes our leaders need to watch their statement. Nígbà tí Imam Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ yes sir there are ways we talk. Nígbà tí ẹ máa fi sọ̀rọ̀ ẹ sọ wípé wàhálà máa wà ẹni kò lè sálàáfíà ọ̀rọ̀ yẹn lágbára in quote ẹni kò lè sí àlàáfíà lẹ́yìn ọdún kan àbí some month tẹ́ make video yẹn sà tẹ́ ní pé kò lè sálàáfíà kò padà sí àlàáfíà níjọba Ọ̀yọ́ state problem ti padà wá bí a kì í kọ́kọ́ tún video yẹn post wọ́n sọ wípé mo lọ edit video ní mi ò edit video the same video the same statement tẹ́ make náà la sọ̀rọ̀ lé lórí. gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọ̀mọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyá nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo yẹn ẹ má gbẹdẹbi ẹ má gbẹdẹbi kò lè sọ làáfíà àwọn jọmọ àtẹmí ò ní gbà. ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ yẹn nígbà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé kò lè sálàáfíà ní ìsìn tálàáfíà ò wá jọba nípínlẹ̀ Ọ̀yọ́ state àwọn náà máa rò bóyá wọ́n dá gbogbo pìtìpìtì sílẹ̀ pẹ̀lú statement tí wọ́n make lọ́jọ́ kìíní àná. He should be the one to come out and clarify his statement wípé ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ kìíní àná omi ò mí ní ẹ̀bẹ̀ o nǹkan tí mò ń sọ rèé nǹkan tí mò ń sọ rèé nǹkan tí mò ń sọ rèé
nípa pé mo sọ pé kò sálàáfíà báyìí ni mo fi mean. Nígbà tẹ́ ẹ sọ wípé a kò lè sálàáfíà náà kò wá sálàáfíà báyìí. Ìgbà tí problem kọ́kọ́ mo fẹ́ wọ South West Ọ̀yọ́ state tẹ́ ẹ wà yẹn náà ló ti wà. So kí lẹ fẹ́ jẹ́ ká rò? Kí lẹ fẹ́ jẹ́ ká rò? Nígbà tí ó di pé yín gangan lẹ ọkọ bẹ̀rẹ̀ pé kò lè sálàáfíà. You should be the one to come and clarify it o. You should be the one to come and clarify. Tọ́mọ̀ dẹ̀ to clarify ẹ̀ àwa yìí gan láti padà post ẹ̀ wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n ti padà clarify ara wọn o wípé àwọn ò mean ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ o. Very very simple. That's just it. Ọ̀rọ̀ máa ń jẹ́ kó incident ńgbà míì. Gbọ́dọ̀ tẹ́ ẹ sọ yìí pé kò lè sálàáfíà yìí ó ti padà bọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ mu. Ṣé ń gẹ́ẹ̀tì mi sà? Ṣé ń gẹ́ẹ̀tì mi mà? Kọ́lọ́n wà pẹ̀lú gbogbo wa. Kọ́lọ́n bá wa ṣẹ́gun gbogbo pìtìpìtì tó ń ṣẹlẹ̀ l'Ọ́yọ́ state. All of you know me. I will never disrespect anybody. But once you see anything that is not aligning with the peace of Nigeria, I'm going to speak against it. Peace of Nigeria là ń sọ yìí. Now pìtìpìtì ti ń ṣẹlẹ̀ l'Ọ́yọ́ state. Gọ́ọ̀mẹ̀ntì go lálàáfíà mọ́. Peace ò jọba lálá nínú gọ́ọ̀mẹ̀ntì mọ́. Gbogbo wọn ti wà disturbed. All of you saw the way tí speaker Ọ̀yọ́ state ṣe sọ̀rọ̀ lánàá náà. Gbogbo yín lẹ́rí tí speaker Ọ̀yọ́ state sọ̀rọ̀ lánàá. All of them are currently disturbed. Wọn ò lójú oorun mọ́ torí pé àwọn kan wà bí kan tó ń demand fún nǹkan kan. That's just it. Ẹ̀yin èèyàn á ti padà rí second part of the video níbi tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti sọ̀rọ̀ tó ti sọ wípé tí àwọn ìjọba ò bá accept nǹkan táwọn jọ̀mọ́ àwọn fẹ́ pé wàhálà máa wà. Níbi second part of the video náà lẹ̀ wo yìí máa play fún yín. Wọ́n sọ níbẹ̀ wọ́n sọ wípé ìwọ kìrìsìtẹ́nì tó wà níjọba táwọn muslim bá sọ wípé àwọn fẹ́ nǹkan báyìí o gbọ́dọ̀ fún wọn. Ìwọ muslim náà tó bá di governor tó bá wà níjọba o gbọ́dọ̀ fi ẹ̀tọ́ àwọn christian o gbọ́dọ̀ fi dùn wọ́n. That was what he said. Now ẹ jẹ́ ká wo fídíò yẹn. Torí pé ìwọ wà níjọba mùsùlùmí ni ẹ o fáwọn christian láàyè nítorí kíni tó fẹ́ sọ gbogbo ayé di muslim ni. How on earth is that possible? Olùfẹ́ sọ gbogbo ayé di muslim. Àbò jẹ́ christian ló wà níjọba àwọn mùsùlùmí ń bèrè fẹ́tọ̀ wọn o wá sọ pé ò ní fún wọn torí kíni ṣó o rò pé o lè sọ gbogbo ayé di muslim ni o lè sọ wọn di christian ni ẹ jẹ́ máyà méjì kan wá fún wa. Òun lẹ ti gbọ́ yẹn èèyàn. So nǹkan tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ ni wípé there should be equality kó má sí cheating ní ọ̀nà méjèèjì àti christian àti muslim. But the fact still remain wípé most of our leaders whenever they are saying anything bóyá christian ni o bóyá muslim ni o, you should always make sure that you watch your statement. That particular statement in quote wípé kò lè sí àlàáfíà statement yẹn ní agbára. Please and please ẹ jẹ́ ká máa watch àwọn statement wa. Ìròyìn ajá balẹ̀ rèé o. Wọ́n ní àwọn tí àwọn Boko Haram kó wọ́n fẹ́ ṣe graduation Quran fún wọn. Ẹ̀yin mùsùlùmí sọ pé ẹ̀yin kọ́ lẹ̀ ń pa wá bẹ́ẹ̀ kọ́ lẹ̀ ń dà lúrú tẹ́ ń bà lú jẹ́. Bọ́ àwọn èèyàn yìí sọ pé nígbà ìgbà tó kó wọn tí wọ́n ti kọ́ wọn Quran ni wọ́n náà fẹ́ ṣe graduation fún wọn, graduation Quran. Ẹ̀dẹ̀ ní Islam kọ́ ni wọ́n fẹ́ propagate. Ẹ̀dẹ̀ sọ kì í ṣe wọ́n fẹ́ Islamize Nigeria ni. Àwọn ẹbí àwọn ẹni tí wọ́n kó ló sọ òní ìsúná lẹ̀ ń wò lójú screen yẹn. Lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ ní lọ. Ṣé rí tá a bá ń sọ fún yín pé ẹ̀sìn Islam ló ń da ìlú rú ẹ má mọ̀ jiyàn mọ́ ẹ sòótọ́ gbogbo ayé kí solution bá lè wá. Ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí tá a wo gbogbo ẹ̀ pátá tá a farabalẹ̀ wo láti bẹ̀rẹ̀ títí dé òpin àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti oníṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ tí a bá ní parọ́ tá a bá ní tanra wa jẹ ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká sọ òtítọ́ tá a bá ní ṣèké. Gbogbo àwọn fídíò tẹ wò ẹ jọ̀ọ́ ó jọ gàté kò jọ gàté. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Ta ló mọ̀ yìí pé eégún àtiró tó wọlé òun náà ni èèyàn àtiró tó jáde. Ó jọ gàtégàté ó fi ẹsẹ̀ méjèèjì ó fi tilẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu àwọn àfáà wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ̀sìn wo gan ló ń da omi àlàáfíà orílẹ̀-èdè ló ń dà láàmú. Ibo lẹ ti rí kìrìsìtẹ́nì tó ń ṣe jàgídíjàgan nítorí pé wọn ò fààyè wọn fún Jésù tàbí ẹnìkan fi Jésù lẹ̀ tàbí wọ́n pa ẹnìkan nítorí Jésù. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi nínú oníṣẹ̀ṣe náà ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi níbo ló ti ṣẹlẹ̀ níbo ló ti wáyé. Ṣebí nínú mùsùlùmí yìí náà ni nínú ìsìláàmù yìí náà ni. Tó bá dẹ̀ wá jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ń practice nínú ìsìláàmù pé bí kí wọ́n dúbò èèyàn kan ṣe bísímìláì kan ṣe Allahu Akbar nínú wípé wọ́n sọ wípé lágbájá bú Muhammadu
wọ́n pa á nítorí pé ó bú Muhammadu lágbájá fi Islam sílẹ̀ wọ́n fún ní ọjọ́ mẹ́ta kó fi ronúpìwàdà tí ó bá dẹ̀ ti ronúpìwàdà wọ́n á pa á kí wọ́n dé ilẹ̀ kan wọn ò ṣe ẹ̀sìn Ọlọ́run òfin Ọlọ́run nígbà tí àwọn ilẹ̀ yẹn ìlú yẹn ní òfin tiwọn ni wọ́n gbọ́dọ̀ ṣe òfin Ọlọ́run yín bí bẹ́ẹ̀ kọ́ ẹ mú wọn dè wọ́n mọ́lẹ̀ ẹ máa gba kọ́ máa sanwó ẹ̀mí wọn kẹ́ máa gba ransom lọ wọn tàbí tí wọ́n bá san kẹ́ pa wọn. Now tí ó bá jẹ́ pé kò bá ẹ̀sìn Islam mu tó jẹ́ pé bóyá wọ́n ń dọ̀tí yín ni tàbí wọ́n ń bà yín lójú jẹ́ ẹ̀yin mùsùlùmí kí lẹ ṣe sí ẹ jọ̀ọ́ ìgbésẹ̀ wo lẹ gbé lórí ẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé lórí ẹ̀ kí lẹ ṣe sí ọ̀nà wo lẹ gbà dìde láti tako irú gbogbo àwọn nǹkan wọ̀nyí láti má bà ẹ̀yin mùsùlùmí lójú jẹ́ ẹ sọ fún mi. So ẹ jẹ́ ká bá a sòótọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wo ló ń da omi àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú gbogbo Boko Haram gbogbo terrorist gbogbo àwọn bandits wọ̀nyí ẹ jọ̀ọ́ language wo ni wọ́n ń lò ṣe gbogbo wa náà la rí nígbà ọdún iléyà tí gbogbo wọn tán ṣe kíni tí wọ́n kírun tí wọ́n ṣọdún iléyà tí wọ́n gbébọn ṣe bóun náà picture yẹn náà lẹ́ ń wò yìí so ẹ wá sọ fún mi ṣé wọ́n ń ba ẹ̀sìn Islam jẹ́ ni àbí nǹkan tí Islam gan jẹ́ ni ẹ jẹ́ ká kúrò ní dídò so ẹ̀yin mùsùlùmí ni kẹ́ ẹ lọ ṣe kíni kẹ́ ẹ lọ tú èrò ara yín pa kò sẹ́ni tó kórìíra ẹ̀sìn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí but ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ wípé lóòótọ́ àlàáfíà ni ṣé àlàáfíà wà ń bẹ lóòótọ́ ṣé àlàáfíà wà ń bẹ lóòótọ́ so ẹ ṣe gbogbo ẹ̀yin tàdíjọ wo fídíò ẹ̀yin náà jẹ́ ká dá sí ní comment section ohun tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé kò lè sí àlàáfíà ní ìpínlẹ̀ tí wọ́n ti tán wà àti Gúmí tó wá sọ̀yọ́ ṣé kò jọra wọn náà báyìí sí ṣàlàáfíà wà lẹ́yìn ìgbà tán sọ̀rọ̀ yẹn ṣebí lẹ́yìn ọ̀rọ̀ yẹn náà ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ so kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan jáde lóòótọ́ kí wọ́n wá clarify kí wọ́n wá clear ara wọn lórí ohun tí wọ́n sọ yìí lóòótọ́ àti lódodo ó mà lágbára in fact kọ́lọ̀ kó ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ṣé tipá nìyàn fi ń ṣẹ̀sìn ni ṣé èèyàn máa ń jà fún Ọlọ́run ẹ̀sìn téèyàn ń ṣe ni kọ́lọ́run ẹ̀sìn kó jà fún ẹ kàn mú gbogbo ẹ kàn dá gbogbo ẹ kàn wá sọlé ayé òun asọ́dogun ètò ayé wa ò ní dojú àníri wàhálà àníri dààmú ẹ ṣe gbogbo aládìjọ wo fídíò yìí lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ bá subscribe sí ìkànnì Only Jesus TV ọwọ́ ta fi subscribe yẹn lórúkọ Jésù àní fi gbọ́mọ sí a fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.